ọ̀rọ̀ àárín Portable àti Queen Dami àṣọ́rọ̀ yìí ju báyìí lọ. Ẹnìkan tó mọ Queen Dami láàfin Ọ̀yọ́ tí wọ́n ń pè ní Alhaja Badmus ó tún ti ṣàlàyé o bí Aláàfin Ọ̀yọ́ àti Queen Dami ti pàdé tí wọ́n bẹ̀rẹ̀ ìfẹ́ wọn. Ilẹ̀kùn o, ẹ̀yin náà ẹ gbọ́. Alhaja Badmus ẹ jẹ́ screen record ẹ máa sọ̀rọ̀ yín lọ o, ẹ máa sọ̀rọ̀ yín lọ. Mo ti ṣe sísá mi, mo ti screen record ẹ mà. Okay, ó yá. Ọjọ́ tó fẹ́ wọnú palace ó ní ká fò ní nọ́mbà dádì àwọn òfin ní nọ́mbà ó lọ gba nọ́mbà dádì lọ́wọ́ ẹnìkan èèyàn mi kan lówó dé ẹnìyẹn ṣe nails ẹnìyẹn ló mú wọ palace lọ. Ìgbà tó wọnú palace ó ní kí dádì change life òun. Nǹkan tí Portable sọ yí pé hookup ló ń ṣe Portable ò parọ́. Ó ní kí dádì change life òun pé òun fẹ́ ṣe nǹkan tóun ṣe yẹn mọ́. Ó wá school lọ́yọ̀ níjọ́ tó irun tó ṣe gan ní ṣọ́ọ̀pù lọ́dọ̀ mi kò rówó orun sára àwọn boyfriend rẹ̀ ó dúró tẹ́nìyẹn fi wá sanwó orun fún kó tó kúrò lọ́dọ̀ mi. Subhanallah. Kò rí owó orun san ó ṣe irun tó kò rówó orun san ó dúró tí ẹnìyẹn tó dé tó ẹnìyẹn tó wá sanwó irun tó ṣe ló tó kúrò. Ìgbà tó wọnú palace ó tún palace tá a gbọ́dọ̀ wí kan yòókù. Àwọn tó ń fẹ́ kó tó di pé ó wọ ọ̀dọ̀ bàbá ó ní láti pé kí wọ́n gbé àwọn ènìyàn torí wọ́n ń tẹ́tí òun. Tùlá wà nínú àwọn tán gbé wọ́n tó bí 5 tí wọ́n gbé láwọn ọ̀rẹ́ torí wọ́n tẹ́tí láìpẹ́ òpó torí pé wọ́n fẹ́ wọn mọ́ kí wọ́n tó release àwọn bàbá yẹn wọ́n lò bí a month ní Agodi. Tó ti yé yín bẹ́ẹ̀. Alhaja Badmus ẹni sùúrù Princess Ìyábọ̀dé Ronke ẹni this is unfair and you are a mother. Kí ló dé tí àwa obìnrin máa ń jẹ́ ọ̀tá ara wa náà? Ẹ má dé eléyìí ọ̀gbà òkè ni kò gbádùn tó bá gbádùn kò ní sọ nǹkan tó sọ. Sísá mi ẹ má dá yẹn lóhùn, ẹ má dá yẹn lóhùn. Ìgbà tí ó kúrò nínú ààfin ṣé ẹ mọ̀ nǹkan tó fojú dádì rí kó tó di pé bàbá kú. Ṣé ẹ mọ̀ pé tó wá sí ọ̀nà tí ń tọrọ owó nítorí òun ló kọ́kọ́ lọ sọ́dọ̀ Gistlover. Bẹ́ẹ̀ ni tó ń tọrọ owó yí pé bàbá wọn fìyà jẹun láàfin tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. Bàbá yìí tọ́jú ẹ̀ wọ́n tù sí ẹ̀ pé kó lè bá a. Tẹ bá rí Dami kó tó di pé wọnú ààfin ìgbà tó wọnú ààfin tẹ ẹ lè mọ̀ pé òun ni. Ó wá wọnú bàbá yẹn tí bàbá yẹn bá ti gbé wọn léyìn bẹ́ẹ̀ yín tí bàbá yẹn bá gbé wọn báyìí náà máa fi gé bàbá yẹn jẹ. Orí bàbá yẹn ló ń jà wàláì. Tó yẹ sọ pé àdàbí ló ń ja Dami. Ṣerú Portable ẹ wo bí Portable ṣe ń yẹ̀yẹ́ ẹ wo bó ṣe ń yẹ̀yẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ó ní mansion ló ń gbé àwọn kò sírú rẹ̀ lọ́yọ̀ọ́. Ilé POP ló ń gbé kò sírú rẹ̀ lọ́yọ̀ọ́. Ẹ bóyá ń yẹ̀yẹ́ ọba. Tẹ́ mọ̀ pé kẹsẹ̀jọ́ Portable náà ẹjọ́ Dami ni. Olórí burúkú ló fọ̀rọ̀ sí lẹ́nu. Ó ló fọ̀rọ̀ sí wọn lẹ́nu kí ló jẹ́ kọ́mọ yẹ̀yẹ́ ọba kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ ìyá rẹ̀. Lọ́gbà tí ọba tó jẹ́ pé gbogbo ọba Ọ̀yọ́ tí bá fẹ́ ikú tó bọ́ máa ń kọ́mẹ̀ntì wa lálẹ́ yìí lórí péjì. Ẹ blọ́ọ̀kì àwọn olórí burúkú yẹn mà. Kọ́mẹ̀ntì olórí burúkú máa ń búlọ̀kì ẹni. Tí mi ò bá ṣáà sí mi. Àwọn ọmọ tí wọn náà máa ṣẹ̀ sí ni àwọn tó blọ́ọ̀kì tó ẹ jẹ́ wọn kọ́mẹ̀ntì. Ojúkòkòrò ló pa Dami ó ṣerú Portable ló yẹ kí Dami lọ fẹ́ tó bá tiẹ̀ máa fẹ́yàn téèyàn bá jẹ ọ̀pọ̀lọ́ á jẹ tó lẹ́yìn. Ayé ti ẹgbọ́n ti bàjẹ́. Amúnibú ni ẹran bíyẹ ni amúnibú ni ẹran bíyẹ ìbíyẹ fọ́jú ọ̀tún ẹran fọ́tòjù ìní Dami. One house. Tó Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ tẹ́ bá ní ká máa sọ̀rọ̀ Dami lálẹ́ yìí ẹ̀ ní sọ́tán. Èmi kàn ni mo fi sọ pé ká ẹ pick mi kí n kúrò tí mo fẹ́ sọ náà mo ti sọ yẹn Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́. Rukayati ọ̀rọ̀.